mo tún kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìròyìn tí ò ní ẹja àbákan nínú tí ó sì ní bákan méjì nínú ìròyìn tiwa mímọ̀ ṣe tàwa náà kọ́ Elédùmarè ló máa mọ̀ dírí ẹwà fákùkọ tiwa lórí ìkànnì tá a wà yìí nígbà tó orúkọ oníròyìn tí ò ní yípadà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ kókó oníròyìn bí ìṣe wa òun lágbèyẹ̀wò ká tó wá mọ bọ́ sínú alágbálúgbú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tẹ bàálù létí ṣèrìn àjò lọ sórílẹ̀-èdè Faransé lórí àbẹ̀wò aládàáni báyìí. Lórí ìjà àgbà inú ẹgbẹ́ òṣèlú PDP àwọn ìgbìmọ̀ BOT ni wọ́n tún ti ṣe ìpàdé pàjáwìrì láti wá ojútùú sí ìṣòro inú ẹgbẹ́ ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú NPP náà ti fakọyọ pẹ̀lú bí wọ́n ṣe bẹ́ẹ̀ yan alága tuntun fẹ́gbẹ́ náà àti àwọn olóyè mìíràn jákèjádò lédè Nàìjíríà. Ẹ wo ìjọba àpapọ̀ kò fọ̀rọ̀ lọ̀ wá wọn ò sì bùn wá gbọ́ kí wọ́n tó gbé àbá ìgbésẹ̀ lórí àfikún tán ṣe sí owó ìpè àti owó dátà arẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ló fi ohun náà léde. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rán òṣìṣẹ́ àjọ JAMB tẹ́lẹ̀ lẹ́wọ̀n ọdún 5 lórí ẹ̀sùn ìkówójẹ àti ìwà jìbìtì lílù. Wọ́n ní orí adé kì í sùn ta ṣùgbọ́n orí adé yìí òun ló ti padà sùn sẹ́wọ̀n báyìí lẹ́yìn tí orí adé tó sì agbára lò kò rí bẹ́ẹ̀lì rẹ̀ san fún ilé-ẹjọ́ ni wọ́n bá ní kí orí adé máa lọ sí ọgbà ẹ̀wọ̀n kó tó di wípé yóò rí bẹ́ẹ̀lì náà yóò rí san. Látàrí bí ìlú ṣe rí àti bí ọ̀wọ́n gógó jẹ bó ṣe ń bẹ lóde àti ìyàn báyìí ọmọ akẹ́kọ̀ọ́ onípele kejì tilé ẹ̀kọ́ gíga ìlú Ìlọrin olóògbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Awakọ̀ tirẹ́là ńlá kan ló ṣe ìkọlù sí òṣìṣẹ́ àjọ LASTMA ti ìpínlẹ̀ Èkó tó sì ṣe bẹ́ẹ̀ farapa yamayama. Kò dín ní akẹ́kọ̀ọ́ 17 tán ti jáde láyé látàrí ìjàmbá iná tó wáyé ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò tẹ bàálù létí ṣe ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Faransé lẹ́nìí láti lọ ṣe àbẹ̀wò aládàáni. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ àti olùdámọ̀ràn pàtàkì fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà ètò tó fi léde lójú òpó ayélujára X rẹ̀ ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò gbéra lẹ́nìí tí ń ṣe ọjọ́ 5 inú oṣù kejì lọ sí orílẹ̀-èdè Faransé láti lọ rí akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún Emmanuel Macron onílẹ́yìn tí ààrẹ bá dé orílẹ̀-èdè Faransé náà níṣe ni yóò ṣe bẹ́ẹ̀ gba orílẹ̀-èdè ọ̀hún lọ sí ibi tí orílẹ̀-èdè tí wọ́n pè ní Addis Ababa ìyún láti lọ ṣe ìpàdé àwọn adarí ilẹ̀ Áfíríkà èyí tán pè ní 46th Ordinary Session of Executive Council àti 38th Ordinary Session of the Assembly of the AU Head of State èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò gbéra ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ síbi ìpàdé àwọn adarí ilẹ̀ Áfíríkà ọ̀hún èyí tí yóò gbéra sọ ní ọjọ́ 12 títí di ọjọ́ 19 inú oṣù kejì ọdún tí a wà yìí ó sọ èyí di mímọ̀ lójú òpó ayélujára rẹ̀ pé ààrẹ yóò gbéra lọ ṣe ìrìn àjò náà bẹ̀rẹ̀ láti òní láti ṣe ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Faransé ṣáájú àkókò ìpàdé èyí tí yóò wáyé ní Addis Ababa yìí. Lórí ìjà àgbà inú ẹgbẹ́ òṣèlú PDP àwọn ìgbìmọ̀ BOT tó ti ṣe ìpàdé pàjáwìrì láti wá ojútùú sí ìṣòro ẹgbẹ́ náà. Àwọn ẹgbẹ́ òṣèlú the People Democratic Party PDP Board of Trustees BOT àwọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ pé ìpàdé pàjáwìrì ní ilé ìtura tí wọ́n pè ní
Transcorp Hilton èyí tó wà ní Àbújá tí ń ṣe olúlu ilẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ pé ìpàdé pàjáwìrì náà láti wá ojútùú sí ìṣòro àti wàhálà tó fi mọ́ làásìgbò tí ń lọ nínú ẹgbẹ́ òṣèlú PDP náà tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tá a lò sẹ́yìn ó ní wàhálà bẹ́ sílẹ̀ lásìkò tí wọ́n ń ṣe ìpàdé àwọn board of trustee náà láti yan ẹni tí ó jẹ́ alukoro àti ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ètí ìjà tó bẹ́ sílẹ̀ lásìkò tí ìpàdé náà tó ń lọ lọ́wọ́ ní Àbújá ní èní báyìí níṣe ni wọ́n tún ti ṣe ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn ìgbìmọ̀ tí wọ́n jẹ́ ti BOT náà níbi tá a ti rí ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ ọ̀hún Sẹ́nitọ́ Adolphus Wabara àti ẹni tó jẹ́ akọ̀wé ìgbìmọ̀ BOT ọ̀hún Sẹ́nitọ́ Ahmed Mafi tó fi mọ́ àwọn èèkàn míì tí wọ́n wà nínú ìgbìmọ̀ náà níbi tá a ti rí àwọn gómìnà tẹ́lẹ̀ rí tá a ti rí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Olóyè Ọlágúnsóyè Òyìnlọ́lá àti àwọn míì tí wọ́n ti dé síbi ìpàdé náà láti tètè wá ojútùú sí wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún àbájáde àti àyọrísí ìpàdé wọn ayé ò tún máa fún wa níròyìn rẹ̀ nínú ìròyìn wa èyí tí yóò tún jáde lẹ́yìn eléyìí. Ẹgbẹ́ òṣèlú NNPP náà ti fakọyọ pẹ̀lú bí wọ́n ṣe ti ṣe bẹ́ẹ̀ yan alága tuntun fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún àti àwọn olóyè míì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. The New Nigeria People's Party NNPP ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ yan àwọn olóyè inú ẹgbẹ́ òṣèlú náà níbi tí wọ́n ti yan ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Agbọ́ Major gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ òṣèlú NNPP jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n tún ṣe ní àlàyé wípé àwọn mìíràn tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n yàn gẹ́gẹ́ bí àwọn olóyè inú ẹgbẹ́ ọ̀hún ibẹ̀ láti rí Ògìní Ọlápọ̀sí tó jẹ́ akọ̀wé, olóyè Felix Chukwuwura igbákejì fún alága ní ti gúúsù àti bẹ́ẹ̀ lọ. Ìgbìmọ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ ìpàdé ọ̀hún lánàá òde yìí ní nǹkan bí dédé agogo 9 alẹ́ àná tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fi orí okòó sọ̀dúnrún ní nǹkan bí aago 4 òru mọ́júmọ́ òní níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ènìyàn tí àwọn yàn yìí ni wọn yóò máa ṣe kò kárí àti bí ìdàgbàsókè tó fi mọ́ ìtẹ̀síwájú tó péye yóò ṣe wà nínú ẹgbẹ́ náà. Àkàkà ìmọye àwọn olóyè míì ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n yàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbi tí wọ́n tún ti dárúkọ ẹni tí ó jẹ́ Adétóyèṣe Ọmọkàyè tí ó máa jẹ́ treasurer fún ẹgbẹ́ ọ̀hún èyún akápò ẹgbẹ́ àti Alhaji Babayo Muhammed tí ó máa jẹ́ igbákejì fún alága ní ẹkùn àríwá ilẹ̀ yìí tó fi mọ́ Abdulrasaq Abdulsalam tí ó máa jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú NNPP àti bẹ́ẹ̀ lọ. Ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ti ṣe bẹ́ẹ̀ rán òṣìṣẹ́ àjọ jambu tẹ́lẹ̀ lẹ́wọ̀n ọdún 5 lórí ẹ̀sùn ìkówójẹ èyí tí wọ́n fi kàn án. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́, òṣìṣẹ́ tẹ́lẹ̀ fún àjọ jambu èyún Joint Admission and Matriculation Board Ọláyíwọlá Ògúntadé ó ní ilé ẹjọ́ gíga tí ń bẹ ní ìlú Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti sọ di mímọ̀ wípé kí ó lọ sí ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 5 gbáko láì fi àyè fáìnì rẹ̀ sílẹ̀ lórí ẹ̀sùn ìwà jìbìtì àti ìkówójẹ èyí tí wọ́n fi kan Ògúntadé náà. Àjọ EFCC ẹ̀ka ti ìlú Ìbàdàn ó ní wọ́n gbé Ògúntadé lọ sí ilé ẹjọ́ láti ọdún 2020 tí ìgbẹ́jọ́ náà tó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ní ọjọ́ 13 inú oṣù kẹwàá ọdún 2020 ó ní ìgbẹ́jọ́ rẹ̀ ó ti gbéra sọ lórí ìwà jìbìtì owó tó tó mílíọ̀nù 10 náírà èyí tí wọ́n ní ó lù ní pọ́npọ́ tó sì gba ọ̀nà èrú tó fi kó owó náà ní àsùnwọ̀n gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé. wọ́n ní ọdún 2010 ó ní ó lù jìbìtì owó ọ̀hún láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ Kọ́lá Àlìámì tó gbé ayédèrú ìwé lé Kọ́lá Àlìámì lọ́wọ́ láti gba owó ní Poly Ibadan Microfinance Bank Limited èyí tí wọ́n sì tún sọ dímọ̀ wípé ó tún lo àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí míì láti kó owó jẹ àti láti yí orúkọ ní àjọ ti EFCC
ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí rẹ̀ nínú tí wọ́n sì sọ di mímọ̀ pé níwájú ilé ẹjọ́ Báyọ̀ Táíwò ó jẹ̀bi àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án ní ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlẹ́rìí mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n kó lọ sí iwájú ilé ẹjọ́ níbi tí wọ́n ti fi ìdájọ́ rẹ̀ múlẹ̀ wípé lórí ẹjọ́ tí ń bẹ níwájú wa yìí àti ẹ̀rí máa jẹ́ mi ìṣó àrígbàgbàgbà wípé ìwọ Ọláyíwọlá Ògúntadé òṣìṣẹ́ tẹ́lẹ̀ fún àjọ Jambu ó jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án. Báyìí ni adájọ́ Báyọ̀ Táíwò ló ṣe wá fi ìdájọ́ náà lélẹ̀ pé kó máa lọ sínú ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 5 gbáko láìsí ààyè fún fáìnì rẹ̀ ní gbígbà. Ẹ wo ìjọba àpapọ̀ kò fọ̀rọ̀ lọ̀ wá wọn ò sì bùn wá gbọ́ kí wọ́n tó máa gbé ìgbésẹ̀ lórí àfikún tán ṣe sí owó ìpè àti owó dátà nílẹ̀ yìí. Arẹ́gbẹ́ òṣìṣẹ́ ló sọ èyí di mímọ̀. Arẹ́gbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí Jo Àjàèrò ó ní ó fi ohun náà léde lásìkò ìfọ̀rọ̀wérọ̀ àti ìtàkùrọ̀sọ èyí tó wáyé lórí móhùnmáwòrán Channel níbi tí Ṣeun Òkínbalóyè tó ti fi ọ̀rọ̀ wá Jo Àjàèrò lẹ́nu wò lórí ìpàdé èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ṣe ọ̀hún. Tẹ́ ẹ bá gbàgbé Jo Àjàèrò ló fi ìròyìn kan léde lánàá òde yìí níbi tó ti sọ dímọ̀ wípé àwọn ti pinwọ́ ìwọ́de gbogbogbò tí àwọn sọ pé àwọn fẹ́ ṣe lórí àfikún owó ìpè èyí tí ìjọba àpapọ̀ tó buwọ́lù láti jẹ́ kí ìwọ̀n 50 kó tún gun orí owó táfi máa ra káàdì ìpè àti dátà nílẹ̀ yìí. èyí tí Jo Àjàèrò tán ni àwọn yóò ṣe ìwọ́de káàkiri orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé wọ́n ní àwọn ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ tí wọ́n sì ti sọ dímọ̀ wípé wọ́n ti yan ìgbìmọ̀ ẹlẹ́nu 10 láti wá ojútùú sí ọ̀rọ̀ náà èyí tí wọ́n sì ní ọ̀sẹ̀ 2 gbáko òní yóò gbà wọ́n kan tó mọ ibi tí wọ́n fi orí oko sọ̀ọ́dúnrún sí àtinúdó tí wọ́n yóò ṣe bẹ́ẹ̀ da ọ̀ràn lánàá sí wàyí o lórí móhùnmáwòrán Channel ibẹ̀ ní Ṣeun Òkínbalóyè ti bi Jo Àjàèrò léèrè pé ẹ dúró náà ṣé ẹ̀yin ò gbọ́ sí tẹ́lẹ̀ kó tó di wípé ọ̀rọ̀ náà ó wú gọ́gọ́ jáde kẹ́tọ́ wá ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ẹ fẹ́ ṣe ìwọ́de àbí ìfẹ̀hónúhàn nígbà tí Jo Àjàèrò tí ó fi èsì ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ máa ń gbé ó ní wọn kì í bù àwọn gbọ́ tí wọn sì kì í fi ń lo àwọn kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún jáde èyí tó sì máa ń bí àwọn nínú tó ṣe wípé ibẹ̀ gan ni àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìpàdé ní gbogbo ìgbà tí àwọn bá ti fẹ́ ṣe ìpàdé báyìí ó ní ìjọba àpapọ̀ wọ́n máa ń lo ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí oríṣiríṣi láti yọ àwọn sẹ́yìn tán bá ti fẹ́ gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tún rí nípa owó iná tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àfikún rẹ̀ sẹ́yìn ó ní ọ̀pọ̀lọpọ̀ làwọn kì í gbọ́ sí o kì í ṣe pé àwọn máa ń gbọ́ tẹ́lẹ̀ kó tó di pé ìjọba gbé ìgbésẹ̀ ọ̀hún. Fídíò náà bẹ́ẹ̀bì níbi tí Jo Àjàèrò tó ti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé láti ṣe àfikún owó ìpè àti owó dátà. But give us an understanding. You were supposed to lead a protest nationwide to challenge the position of the federal government on the planned hike in tariff. But one would imagine that if this is supposed to affect the generality of the Nigerian people, from the meeting that you had with them, does it look that the federal government consulted with the Nigerian people as stipulated by law? Because such a hike in tariffs, stakeholders have to be consulted before an upward review, except if I'm wrong. But comrade, give us an understanding, the procedure through which the federal government or the regulator and the operators needed to have gone through in determining a new tariff regime for a sector like the telecoms. Well, before we started, that was the main point we tried to drive home, the issue of consultation. And if you watch, it was emphatic that NLC is one of the single largest organizations in the whole of Africa, and there's both consultation that could have excluded us that we are going to allow to pass through. However, they started with a clear apology for this lack of consultation. And this is not the first time. In almost everything that we do, even the tariff increase in the power sector and others, we do it without recourse to stakeholders and consultation. And we equally try to drive it home before them that even when we negotiated minimum wage, what was at the center of it was the issue of
ability to pay. The government tried to insist on their ability to pay, even when what we were demanding was so high. And then that issue of ability to pay, must come to play here, that we Nigerians don't have the ability to pay the tariff they are increasing. And I think these are some of the issues that came up in that meeting. Then in all fairness, they tendered apology for not consulting. Then we had to start the meeting from there. Ẹ káàbọ̀ padà, wọ́n ní orí adé kì í sùn ta ṣùgbọ́n orí adé lẹ́yìn ti ṣe bẹ́ẹ̀ sùn sí ẹ̀wọ̀n báyìí lẹ́yìn tí orí adé tó ṣe agbára lò tí kò rí bẹ́ẹ̀lì rẹ̀ san fún ilé ẹjọ́ ni wọ́n bá ní kí orí adé ọ̀hún kó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Ògùn. Olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀ Ọba Sẹ̀míù Ògúnjọbí tí ìròyìn rẹ̀ ti ń jàrìnrìn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí òní ó mà ti ṣe bẹ́ẹ̀ padà sí ọgbà ẹ̀wọ̀n ní Ìlaró ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àlàyé tá a ti mú aṣáájú orí adé ọ̀hún Ọba Sẹ̀míù Ògúnjọbí olóṣì agbára lò pẹ̀lú bó ṣe dá bàbá ẹni ọdún 73 èyún Ààrẹ Ọlá tó dákúnlẹ̀ ní ìta gbangba pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ fún orí adé ọ̀hún tó sì ń kó ìgbádùn ìgbámú bo bàbá ẹni ọdún 73 náà tọ́tún ní kó dọ̀bálẹ̀ ní gbalaja bẹ́ẹ̀ ni orí adé ọ̀hún ló ń ṣépè ní kíkankíkan kó tó di wípé ìjọba ìpínlẹ̀ Ògùn orí fánán náà níbi tí wọ́n ti pàṣẹ wípé kí ó lọ rèé rọkúnlé fún odidi oṣù 6 gbáko kó má fi padà sí orí àléfà àwọn baba ńlá bàbá rẹ̀ ìyún ọ̀wá tún tán síbẹ̀ níṣe ni ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Múyìwá Adéjọbí ló fi ìròyìn náà léde lójú òpó ayélujára X rẹ̀ lánàá wípé kò máa parí síbi tí ẹ ti rògùn wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ló fọwọ́ sí júwèlé fún orí adé náà ṣùgbọ́n àwọn agbófinró náà wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé orí adé Sẹ̀míù Ògúnjọbí lọ sí ilé ẹjọ́ níbi tí wọ́n ti fi ẹ̀sùn kàn tí wọ́n ti fi ààyè bẹ́ẹ̀lì rẹ̀ náà sílẹ̀ wàyí o wọ́n sọ di mọ̀ wípé lánàá òde yìí látẹnu ẹni tó jẹ́ alukoro fún ọgbà ẹ̀wọ̀n Ìlaró èyí ò Yínká Òdúkọ̀yà tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní orí adé tí ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n báyìí o lẹ́ni tí wọ́n ti fi sí àtìmọ́lé látàrí wípé kò kógojá lórí bẹ́ẹ̀lì tí wọ́n yàn kalẹ̀ fún un láti san. Wọ́n sọ di mọ̀ pé níwájú ilé ẹjọ́ adájọ́ májísírèètì èyí ò ní Ifọ̀ FA Ìrókò ó ní ó fi ààyè bẹ́ẹ̀lì orí adé ọ̀hún sílẹ̀ wípé kó lọ rè wá mílíọ̀nù 5 náírà wá pẹ̀lú onídùúró méjì tó ṣe dédé iye owó ọ̀hún ṣùgbọ́n tó sì sọ di mọ̀ wípé orí adé náà òun ló sá ọ̀tún tó sán òsì tó lọ wájú tó tún padà sẹ́yìn ṣùgbọ́n tí kò padà rí àwọn ènìyàn tí yóò fi ṣe onídùúró àti mílíọ̀nù 5 náírà èyí tí wọ́n sọ di mọ̀ wípé látàrí pé ó kùnà láti wá ààyè bẹ́ẹ̀lì rẹ̀ yìí ní í ṣe ni kó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n ní Ìlaró kó tó di wípé yóò rí ààyè bẹ́ẹ̀lì náà san kó tó di wípé ìgbẹ́jọ́ rẹ̀ yóò wá máa tẹ̀síwájú nínú ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wọn làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn ọmọ káàrọ̀ òjìrè wọn náà fi wo ọ̀rọ̀ náà pẹ̀lú bó ti sọ dímọ̀ wípé àṣà àti ìṣe ilẹ̀ káàrọ̀ òjìrè kò fi àyè gbárù orí adé yìí láwùjọ wa torí pé kò gbé àṣà wa àti ìṣe wa lárugẹ pẹ̀lú bí ó ṣe wu ìwà náà nínú fídíò yìí tó ti ń jà rìnrìn káàkiri orí ayélujára. Wáyé o orí adé ọ̀hún Ọba Sẹ̀míù Ògúnjọbí orílẹ̀ Ifọ̀ ó ní ó ti wà ní àtìmọ́lé ní ọgbà ẹ̀wọ̀n báyìí lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. Látàrí bí ìlú ṣe le àti ọ̀wọ́n gógó oúnjẹ ọmọ akẹ́kọ̀ọ́ onípele kejì ti ilé ẹ̀kọ́ gíga ìlú Ìlọrin olómàṣẹ́bẹ̀gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ tó sì kọjá ṣáájú ilé ọ̀run báyìí. Ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀ka ti mass communication fásitì ìlú Ìlọrin tí ń ṣe ìpínlẹ̀ Kwara ó ní ó ti fúnra rẹ̀ ní májèlé jẹ lẹ́ni tí ó ń gbé ní agbègbè tí wọ́n pè ní Òkè Odò Táǹkẹ̀ nílùú Ìlọrin gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ akẹ́kọ̀ọ́ tó di olóògbé ọ̀hún. Wọ́n sọ dímọ̀ wípé akẹ́kọ̀ọ́ náà ó ní ó ti ń rápálá nínú wíwá jíjẹ àti mímu pàápàá jùlọ nípa owó ilé ẹ̀kọ́ rẹ̀
láti san. Wọ́n ní láti bí ọdún tá a lò sẹ́yìn 2024 táwọn ti bẹ̀rẹ̀ sáà ètò ẹ̀kọ́ míì ó ní àtijẹ àtimu ló ti nira fún akẹ́kọ̀ọ́ ọ̀hún èyí tí wọ́n sọ dímọ̀ wípé bàbá rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ di olóògbé tó ti jáde láyé, ìyá rẹ̀ tó ti tún jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ olùkọ́ni ó ní ó ń ṣe ìgbìyànjú ṣùgbọ́n tó ṣe wípé omi pọ̀ ju ọkà lọ. Wọ́n ní ọ̀pọ̀ ìgbà ni akẹ́kọ̀ọ́ ọ̀hún kò kí ń rí jíjẹ bẹ́ẹ̀ ni kì í rí mímu láti dá owó jọ fún akẹ́kọ̀ọ́ náà kí ó lè máa ní ìtẹ̀síwájú nípa ètò ẹ̀kọ́ rẹ̀ ṣùgbọ́n tán ní gbogbo bí àwọn ṣe ń ṣe báyìí ibi pàbó náà ó ní ọ̀rọ̀ náà já sí nílé tí wọ́n ní akẹ́kọ̀ọ́ náà lásìkò tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ láti lọ gba ẹ̀kọ́ ó ní wọ́n fi òun nìkan sílẹ̀ nínú yẹ̀wù tó sì ti ra májèlé èyí tí wọ́n ní òpó jẹ tó sì ṣe bẹ́ẹ̀ gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra kó tó di wípé ó jáde láyé ọ̀hún ó ní wọ́n ní ó ti kọ ìwé pélébé kan kalẹ̀ níbi tó ti ṣe ní àlàyé wípé ohun tó mú òun tó fi ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ara òun ó ní àìsí owó àìsí oúnjẹ àti àìní agbára láti lè tọ́ ara òun ní ilé ẹ̀kọ́. Oríṣiríṣi àwọn ènìyàn ó ní wọ́n banújẹ́ ní pàtàkì jùlọ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Kwara èyí ní fásitì ìlú Ìlọrin ni wọ́n kò rojú tínú wọn sì bàjẹ́ sí ìgbésẹ̀ tí akẹ́kọ̀ọ́ ọ̀hún èyí tó gbé náà. Awakọ̀ tirẹ́là ńlá kan ló ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sóṣìṣẹ́ àjọ LASTMA kan tó fi ara pa lọ́pọ̀lọpọ̀. The Lagos State Traffic Management Authority èyún àjọ LASTMA ní ìpínlẹ̀ Èkó ó ní ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn ló mà ti di aláàbọ̀ ara báyìí látàrí ìwàkuwà ọkọ̀ èyí tí awakọ̀ tirẹ́là ńlá kan tó wà ní agbègbè Òjòdú Bẹ́gà ní ìpínlẹ̀ Èkó. Àlàyé alukoro àjọ náà Adébáyọ̀ Taofik ó ṣe ní àlàyé pé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ kẹrin inú oṣù kejì ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó wáyé pẹ̀lú bí tirẹ́là ńlá kan tó ń bọ̀ láti agbègbè Agídíngbí òpópónà Ọba Ògúnjì ó ní ó ń lọ sí oríta Ọmọlé ní ìpínlẹ̀ náà nílẹ̀ tí wọ́n ní ó wa ọkọ̀ náà ní ìwàkuwà tó sì fi dojú ọkọ̀ kọ òṣìṣẹ́ àjọ LASTMA tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀sán gangan lánàá òde yìí èyí tí wọ́n ní kíkọlù tó kọlù òṣìṣẹ́ náà tí wọ́n fi gbé dé ilé ìwòsàn ó ní wọ́n ti sọ dímọ̀ pé apá kan ẹsẹ̀ kan lára òṣìṣẹ́ àjọ LASTMA ọ̀hún ó ní ó ti bàjẹ́ kọjá àtúnṣe nílẹ̀ tó ti sọ dímọ̀ pé wọ́n gbọ́dọ̀ gé ẹsẹ̀ náà kúrò ní ara rẹ̀ kí ó lè ní ìgbádùn àti àlàáfíà èyí tó péye. Bákàrè Òkì Ọlálékan tó jẹ́ ọ̀gá fún àjọ LASTMA náà ó mà korojú sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí arákùnrin ọ̀hún. Wọ́n sọ di mọ̀ wípé ẹni tó wa ọkọ̀ tirẹ́là náà ó ní ó fẹ́ gbìyànjú láti júbà ìhòòrò kó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n táwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ra mú nínú ìtàn ti fàálẹ̀ àwọn agbófinró lọ́wọ́ báyìí. Ìṣẹ̀lẹ̀ náà ó ní Bákàrè ní kò bá mọ̀ ti wáyé tó bá ṣe wípé awakọ̀ ọ̀hún ó ní ó fi sùúrù àti ìfọmọnìyàn tó fi wa ọkọ̀ náà lójú òpópónà tó bá ṣe pé ó fi ṣe. Kò dín ní akẹ́kọ̀ọ́ 17 tán ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá iná tó wáyé ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ lálẹ́ àná òde yìí ó ní wọ́n sọ dímọ̀ wípé ní ilé ẹ̀kọ́ ti mùsùlùmí kan ìtànpẹ̀ ní Almajiri Islamic School tó wà ní Kauran Namuda ìpínlẹ̀ Zamfara ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bó ṣe ní iná kan ló déédéé ṣẹ́yọ ní abala kan ní ilé ẹ̀kọ́ ọ̀hún èyí tí wọ́n ní ó jó àwọn ọmọ kéékèèké tí wọn kò dín ní 17 tí ó gba ẹ̀mí ní ẹnu wọn. Wọ́n gbìyànjú láti tètè pa iná náà ṣùgbọ́n tán ní gbogbo ẹ̀ ló já sí pàbó látàrí wípé iná náà ló ti jó àjò náà tó sì ti jó gidi gan kọjá àlà kó tó di pé àwọn àjọ panápaná wọ́n dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ nínú tí ẹ̀mí akẹ́kọ̀ọ́ 17 tó jẹ́ ọmọ kéékèèké tó ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú náà tó ti bá lọ. Elédùmarè kó máa pa wá mọ́ ní lílọ àti bíbọ̀ wa lóòrèkóòrè lágbára lọ́wọ́ Elédùmarè àní bọ́ sọ́wọ́ wọn ò sì ní sọ wa mú bẹ́ẹ̀ ni àní ṣìrìn níbi gbogbo tá a bá ń lọ. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú mọ́ máwòrán náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì ó kọ́ mi kò ní yí padà àyànfẹ́ òun náà lèmi ó máa jẹ́.